Marcus Tibetan ti sọ̀rọ̀ nípa Alaafin of Oyo tuntun kábíyèsí Ọ̀wọ́adé. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Ní wòlíì Tibetan sọ nípa Aláàfin tó jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí o, ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí lágbára o. Kódà bàbá yìí ni ó yẹ kí wọ́n contact àwọn, pé kò sóhun tó burú ńbẹ̀ tán bá contact àwọn kan tó jẹ Aláàfin. Báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Kí ló mọ́rọ̀ yìí wá gangan? Ta ló wá yẹ kó jẹ Aláàfin gangan tí wòlíì Tibetan sọ̀rọ̀ lé lórí? Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jáde látàrí ọ̀rọ̀ Aláàfin tí bàbá yìí sọ ọ̀rọ̀ lé lórí. Ẹ wo nǹkan bẹ̀. Ẹ já gbọ́ fọ́nrán yìí, ká wò ó kẹ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Tibetan. I have my brother around there. That's Benga Sabi. So we want to do something. He's a member. So I said, Benga, do you see what happened? Oh, don't worry. Oh, Baba, don't make in 4 hours time. Right. Then Alaafin no draw someone like deposit here. So Alaafin want to deposit here. Then in 4 hours later, the Baba died. Wow. Then Alaafin attended the funeral. So they were using talking drum. They were drumming for him, he was dancing. And it equal lepa. So people now brought a Sabe video and put it by the two. That is this talkative prophet saying Alaafin, what the people say about we quit sumo. Len your baba Olobatuku. And later, Alaafin died. Wow. So when Alaafin died, they were shocked. So the video went viral. Why there's about the river? Okay. The line thing hello. Nígbà tó bá tó fẹ́ jẹ Aláàfin, kò sí kan tó bad kan dọ́dọ̀ ru àwa. Psalm 105 verse 12 and 13. Only due to the fact that they few in numbers. He warned the king strictly about the prophet. Then when you look at 1 Samuel 16, 1 to 10, he says, sir, is it the whole of the children you have? Ṣé gbogbo àwọn ọmọ ẹ rèé? Ó wá ní ó tì. Okay, wọ́n sì ò bá ti jẹ́ gbogbo àwọn ọmọ ẹ. Ọba ò sí láàrin àwọn tó jókòó yìí o. Ó wá lẹ́yìn ọ̀kan ló tún kù. Ó wà lóko. And the name is David. Oh, bó ṣe dárúkọ ẹ̀. Only we will not sit down. We will not rest until he join us. He's the prophet. He's the king. Òun ló máa jẹ ọba yẹn. Then òun ló fi jọba. So automatically, àwọn Aláàfin, àwọn afọbajẹ, wọ́n ti try best. Wọ́n ti mú list jáde. Then bí Seyi Makinde ìyẹn ò kàn, area yẹn ò kàn. But this ló ti kàn. Gbọ́n lọ gbé bàbá wa ń dé wá. So just professor of Ifa, professor of this and that. But lay down rule ló ti wà. Àwọn tó yàn ti wà. Nínú wọn ti kú. I predicted 2 will die amongst the Afọbajẹ, and the 2 is already gone. Oh. So the Lord revealed to me, yes, all those ones. So now this very one that is there is the wrong Alaafin. They are going to remove him, or he run away. It's 2 things that will happen. Then they are going to sit down again and repeat the new Alaafin. But the one they have now, what the Lord revealed is the wrong one. Is what? It's the wrong one. Alaafin tó yàn yìí kọ́ ni the right one o. Wọ́n ṣe máa yan Nìkọ́lá tí yan ọba tó yan ọba. Abacha ṣe gbogbo wọn ṣe. So the best of the governor is not enough. He should do more. So question to be Alaafin tó wà ń bẹ yìí o. Kì í ṣe the original Alaafin. The original Alaafin can come in the month of March or April. Torí wọ́n ti dàrú sínsìn. Then Gbadege ṣe tó ń fẹ́ fi sí tẹ́lẹ̀. Ó ní nílé ìjì Ọ̀dùmọ̀dàfọ́dì o. Ìyẹn làwọn Àtíkù fi tì lẹ́yìn. Láti rí bíbá àwọn Yorùbá lára. So òun ò lè wá mọ̀. He said I could cooperate pẹ̀lú the new one. Then ẹni tó yẹ kó jẹ Aláàfin. Òun náà pè lẹ́ni ìtàn. Lẹ́gẹ́lẹ́gẹ́ dúdú wọn ti jẹ. Then South Africa ló ń gbé tẹ́lẹ̀. Lọ wo fídíò yẹn. Ó wà ń bẹ̀. Nígbà tó kú mo ti predict ẹ. Tó kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Kí lè ròyìn nípa gbogbo àwọn ìkìlọ̀, àwọn ìran, oríṣiríṣi ọ̀rọ̀ tí bàbá yìí máa ń jù lẹ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nílùú, nípa òṣèlú ni. Ẹ wo eléyìí tí wọ́n sọ nípa Aláàfin tí wọ́n jẹ. Ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn? Ṣé gbogbo ohun tí wọ́n sọ náà lẹ gbà? Àbí ẹ ní èrò míì nípa gbogbo ohun tí wọ́n sọ yìí? Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa? Lóòótọ́ oríṣiríṣi rògbòdìyàn la gbọ́ pé ṣẹlẹ̀
lórí ọ̀rọ̀ oyè Aláàfin of Ọ̀yọ́ àmọ́ wọ́n ti ṣe coronation báyìí kí lè ro tiyín lórí ohun tí bàbá yìí sọ wòlíì Tibetan ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu